ayọ̀ jẹ́ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ètò yẹn tún lè yí o ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ̀yin èèyàn mi ètò kan ti kalẹ̀ tí à ń pè ní ètò ìgbẹ́jọ́ ìdájọ́ bó ti ṣe ká hùwà láwùjọ tí ààfin ní rí ẹ̀hàn he ọlọ́run ní jẹ́ ká rẹ́wọ̀n he o àtèmi àtẹni tó ń wò mí go to Ṣòkòtì TV kó lọ wo àkànṣe eré tí a pè ní ètò ìgbẹ́jọ́ àti ìdájọ́ bí a ṣe ń hùwà ọlọ́run má jẹ́ ká dáràn púpọ̀ nínú nǹkan tí kò tó nǹkan tá a máa ń wí yẹn ló máa ń ṣọṣẹ́ gẹ́gẹ́ bí òwe Yorùbá èmi àti ànírẹ́jọ́ o wàá mọ̀ wípé ìwà yìí kò yẹ kí n hù ó dàbí ẹni pé kò dá lábẹ́ òfin ètò Ṣòkòtì tá à ń sọ yìí lórí Ṣòkòtì TV òun ló lè jẹ́ kó mọ̀ pé bó ti yẹ kó hùwà rí láwùjọ ọlọ́run ọba aláàánú jùlọ á dúró tì wá ànírí bànújẹ́ àdẹ̀ní rí ẹjọ́ ànírẹ́jọ́ ẹ̀wọ̀n ò dá o go to Ṣòkòtì TV kó lọ wò ó. àtẹ̀yìn àtẹ̀mí àti gbogbo àwọn ọmọ ẹ̀yà mi tá a ṣe wá sí àwánú dánwò àwánú àmì wò ẹ má jẹ́ àṣẹ fáàrí pẹ̀lú pé microphone tẹ́ gbélé wa lọ́wọ́ yìí o torí ọlọ́run ó béèrè lọ́wọ́ lànàṣẹ́ alánàlẹ́dínà ursila ilayhim wàlá nasallanna mursali wàlá nakussanna alayhim bi ilmi wàmà kunna ga'ibin ọlọ́run ní gbogbo ilẹ̀ ẹ̀rọjọ́ iye wáàsí tá a nígbà tẹ́nìkan pè mí jò ní wọ́n ní ó tó ọdún mélòó tẹ́ ṣe wáàsí kan ní bá ń wí mo bá dààmú pé ọlọ́run tó bá jọ́ àlùkìyámà tá a bá ń bí mi ìrántí mọ̀ àfa àní tó dúró yìí ní Morocco lẹ́nìkan bá pè láti Amẹ́ríkà pé ẹ dákun ẹ̀yin lòun rí nọ́mbà yín bí késẹ́ẹ̀tì tóun ní máa upload ẹ̀ ẹ dákun àfa kan ṣe wáàsí wọ́n láfa àwọn ni bàbá àwọn ni wáàsí tí wọ́n ṣe ni pé òun fẹ́ rí wọn ni torí wọ́n ní òun ti lọ tún lò sí òun ṣe Christian òun ṣe bọ òun ṣoyè òun ṣe gbá òun lọ àṣàlátù kọ bọ́ sí i nígbà tá a fa ẹ̀ wá ṣe wá sí ọ wá ní lọ́dọ̀ Ọlọ́run tààrà ọ̀nà wo lè yá lè gbà lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ bí wọ́n èmi ti gbàgbé àfa àwa lọ conference ní Morocco àfa yìí wá jíṣẹ́ fún mo ní kó pè ọ wá ní wàásí tẹ́ sí lọ́dún kan ẹni kí òun lọ́dọ̀ Ọlọ́run tààrà òun ti jẹ̀yà àdínì mọ́sálásí kọ̀ bọ́ sí òun sì jẹ̀yà gan nídìí òòsà kọ̀ bọ́ sí wọ́n á fi òun lóye ní ṣọ́ọ̀ṣì kọ̀ bọ́ sí lòun fi sá lọ Amẹ́ríkà ẹ dákun bó lòun ó ṣe lọ àwọn ọmọ àwọn tó máa lọ Amẹ́ríkà wọ́n túká lára òun ẹ wò dánwò ńláńlá ayé ni wọ́n ti ń béèrè wáàsí lọ́wọ́ ayé o tàlìkí àmọ́ ń bọ̀ o mo wá ronú títí yóò máa ṣe wáàsí ìwọ Ọlọ́run ìwọ ló sì fi lé lẹ́nu kí ni kí n wá wí fún báyìí mo ní bá dọ̀la kó pè mí a lọ conference tí wọ́n yàn wá àwa adélálẹ̀ mú tọ̀ kò sí nǹkan kan tó ṣe níjọ́ tó ń bọ̀ ayé ṣé pásítọ̀ kan ló mú ọ wá ó ní rárá Ọlọ́run náà ni ta ló dá Ọlọ́run nítọ̀ bá àfa bá purọ́ fún ọ tí pásítọ̀ purọ́ fún ọ tó lóòsàn náà purọ́ fún ọ wọ́n náà lọ́dọ̀ Ọlọ́run tààrà ìntó ní ọ má ṣe gbogbo maharim má mutí má jalè má purọ́ má ṣe jàmbá má ṣàbòsí lọ́ọ́ filẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìntó ní ọ má ṣe ó lóun ọmọ kéwú tó ń òkírun má ṣe Allah wàláhì tí Ọlọ́run tó mo fi nínú má wí iye tó bá lè wí máa wí ọlálùwà aláwọ̀ bá máa ṣe òṣè bọ́ọ̀ bá máa ṣe máa wí tọ́ra àwọn kan wà àlìjánnà wọn ò sì kírun ẹ̀yin lẹ wí tafsiri yín àfa alábẹ́kúta ìyàwó Fíráúnà náà á sì àtà yọ wà àlìjánnà bí oníwọ̀ tọ́lọ́lẹ̀ kọ́ lọ́wọ́ kọ́ àlìjánnà fún ọlọ́ sókírun ni àwọn kan ó sì wọ náà wọ́n sì kírun Ọlọ́run láà nígbà al-aksarina amala iṣẹ́ wọn ṣòfò Ọlọ́run pé wọn ò ṣe gbogbo aláwa náà dánwò ìjà àfa yóò ṣe fàárí o ẹ wo bí wọ́n ti pélé wa lérí tí wọ́n gbà pọ́lọ́ ń bẹ lára wa níbi táwọn ń ṣe rán dandan táwọn ń ṣe kọ́tàkọ́tà
ẹ wo sí tẹ bàbá wa sẹ́wà bìlẹ̀ tí fi ń ṣe àwọn ń kọ́ ogun ẹ̀ kalẹ̀ ni wọ́n ẹ̀ búyàn wọ́n ẹ̀ bọ́ ọ̀tà búyàn sẹ́wà kàmáàlì ò búyàn sẹ́wà ádámù ò búyàn bàbá alágbàjọ ọ̀ráyà ń búyàn èwo là ń ṣe wọ̀nyí nítorí owó torí ayé ẹja padà síbi tọ́lọ́ǹtà ná Muhammad bàbá wa tí mo kà sídà tí mo kọ fún bàbá nu mọ́tò ńgbà tá à ń bọ̀ mọ́kọ́ kí àwọn afọ́sàdúrà sí gbogbo ẹ̀yin tẹ́ pọ́n wálé ọlọ́run nìkan yín lábùkù bàbá wa ọba ìlú Ẹdẹ ọlọ́run nìkan yín lábùkù ẹ̀yin àfa wa bàbá wa gbogbo ọlọ́run nìkan yín lábùkù ẹ̀yin àfa tẹ̀sí wá ẹ̀pọ́n mùdírù lé ni ẹ̀pọ́n sẹ́wọ̀ Adam ẹ̀pọ́n Markaz lé ọlọ́run nìkan yín lábùkù ìdí ń bẹ ńlẹ̀ láàrin àwọn sẹ́wọ̀ ọlọ́run ọba parí ẹ̀ àti ìsọ́ọ̀bà ni o àti Sàlàtíyà ni o àti Abẹ́kúta ni o gbogbo gbà ní máa wí káàkiri ayé gbogbo gbà ní wí torí àjàbọ̀ fọlọ́run ọ̀yà wí lẹ́nu kan. Tabaraka man yuhyi yumitu. Ó ti tó bẹ́yẹn mo kí gbogbo èèyàn ọmọ kóòtù òjíire nílé lóko lẹ́yìn odi ṣe rí idà tí ahun ní la fi máa pa ahun idà ahun la fi pa ahun bí mo bá jáde tí mo wò wípé àwọn onílàákàyè pọ̀ nínú àwọn ẹ̀sìn gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a là ń sọ̀rọ̀ nípa èyí ẹ̀sìn méjì àṣà ní ti wá so tá a bá ní ká sọ̀rọ̀ nípa ẹ̀sìn méjèèjì òkè náà ni wọ́n sọ yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn tó ti lọ ni wọ́n sọ pé wọn èé búyàn wọn èé ṣépè ta lọ́wọ́ àfijọ ti ẹjọ́ aṣọ máa lè ní ẹ nínú ẹ̀sìn mùsùlùmí náà ó lójú ẹ̀yin tí mo lè máa dá lóhùn ẹ̀yin ìsìn wẹ́wẹ́ tí ẹ̀ tí ìjáde ẹ̀sẹ̀ jáde lójú ara ìyá ẹ̀yin ẹnikẹ́ni nínú yín tó bá ní bàbá of the same age pẹ̀lú mi tó dẹ̀ look healthy bí mo ṣe wà yìí kó mu jáde kárí ẹni tí bàbá ẹ̀ lè máa jókòó sọ̀rọ̀ lórí tẹlifíṣàn tí ó mi gbogbo ayé gbogbogbogbogbogbogbò nínú yín ẹ fa bàbá yín ẹ síta kárí ẹ ń polówó ọjà fẹ́mi ni ẹ lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ ń polówó ọjà fẹ́mi ni ṣé n tẹ́ ẹ ṣe fún mi ẹ tí ẹ ṣe fún Barrister ni ṣé ẹ ṣe fún Wàsíù ẹ̀jẹ̀ àti ẹ̀ sọ pé bàbá Barrister ti kú ṣé ẹ ṣe fún Wàsíù Àyìndé ṣé ẹ ṣe ẹ fìgbà kan sọ pé Wàsíù Àyìndé ò ní lọ́jọ́ méje sójú òtì yín ni sójú òtì yín ni ńgbà ọ̀dásá gbẹ́nusí ṣé gbẹ́nusí yẹn òun sì ní ẹ pa Wàsíù lé lórí àwọn kan ń bẹ tí wọ́n jẹ́ ara yín tí wọ́n á yàkàyàkà yín wọ́n á bù ya àwọn àáfàá táwa ń káàkún àwọn àáfàá tó ti kú tán ti lọ wọ́n á máa bú yàrá ya wọn wọ́n á máa bú bàbá wọn wọ́n á máa pè wọ́n lẹ́lẹ́bọ wọ́n á máa pè wọ́n lóní kinní kan. Saheed Shittu ń bẹ láyé tí ì pa ta ni ò tí ì bù tán ẹ sọ ni tí ò tí ì bù tán tó bá ṣe pé bẹ́yìn ṣe jáde fún mi ilé ṣe jáde fún ó ṣeé ṣe kọ́ mọ́ sọ àwọn ọ̀rọ̀ kátikàti yẹn mọ́ torí èmi náà mọ̀ pé kátikàti ló ń sọ ẹnìkan láyé yìí kì í ṣe ẹnìkan ni ó sọ bí tẹ́nìkan ń lọ òpùrọ́ ni gbogbo yín ò lè níyín n tó ń dùn yín ni pé mo bá ṣe àárọ̀ yín jẹ́ ní tẹ́ ẹ fi ń jẹ tẹ́ ẹ fi ń mu nìyẹn mo dẹ̀ bàjẹ́ mọ́ yín lọ́wọ́ torí pé ibi èsè ilẹ̀ Lárúbáwá ẹ lọ wò bá gbogbo àwọn bàbá Madud Markaz ẹ lọ wo Àmì Ọlọ́run ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n jẹ́ àfáà tó ní kìmí wọ́n níṣẹ́ wọn lọ́wọ́ wọ́n níṣẹ́ tí wọ́n fi ń kún àfáà ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín ò ní lẹ́yìn pé kí àwọn ọmọléèkéwú tọrọ owó lọ fún yín káwọn tọrọ owó tẹ́ fi jẹun lọ àwọn ọmọ kéékèèké kò sí nǹkan kan míì fìbì kankan lálùbáríkà torí àgbúrò yín rí gbogbo ẹ̀yin tẹ́ jáde ìbò láti gbúrò yín rí inú mi rẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe jáde yẹn wà á tí pọ̀ tó mo fẹ́ kẹ́ ẹ pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ jẹ́ káwọn èèyàn mo tiẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe pé lódìdí oṣù kan ẹ máa bú mi lọ káwọn èèyàn mọ̀ tí ẹ máa gbórúkọ Sokoti èmi ò fi yín catch out ni wàláì Ọlọ́run lédùmarè gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ mi yẹn làwọn èèyàn ó ṣe ní interest àti gbọ́ mi
ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì wo fídíò mi rí, fídíò tẹ́ ń pariwo yìí náà ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì wò rí, gbogbo àwọn tí wọ́n ti wò rí times 10 àwọn tó ti wò tẹ́lẹ̀ wọ́n á tún wò times 100 wọ́n tún wò. Ẹgbẹ́ mi ga ni iléeṣẹ́ yẹn náà tí mo grant ní interview ẹ̀ ń gbé wọn ga ni ẹ lè sọ wọ́n dẹni ilẹ̀ tọ́lá ẹ̀yìn kọ́ lẹ̀ dá wọn lókòwò, ẹni tí ò dá ní lókòwò kò gbọdọ̀ pé ni lárùngún, bọ́ bá pé ni lárùngún ìyà ní ọ̀jẹ̀, ẹ dá wa lókòwò náà. Ṣé rí nínú ọ̀rọ̀ ẹnu yín ni màá máa mú wá tí màá máa fi ṣe èpè fún yín tẹ́yìn náà ó fi máa kó ọ̀rọ̀ tẹ́ ẹ jẹ sọ tẹ́ ẹ sọ jẹ. Ẹ wo àwọn àáfàá olóríire tó yí wọn ò ní burú, gbogbo ẹ̀yin àáfàá ńlá tẹ́ ẹ pè mí tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ yẹn, Ọlọ́run má bá mi kẹ́yìn o, Ọlọ́run má bá mi gẹ̀yìn o. Ẹ̀yin lẹ ń ṣiṣẹ́ Ọlọ́run, mo fi Ọlọ́run lílo máa ṣàrẹ́rì, àáfàá kan sọ̀rọ̀, àáfàá kan bá mi sọ̀rọ̀, I felt very very guilty lọ́kàn ara mi, wàláì kò sí èbú ẹyọ kan báyìí nínú tán bá mi sọ. Ṣé gbogbo ọ̀rọ̀ òpònú tẹ́yìn wá ń sọ yìí tẹ́yìn ṣe pé tẹ́yìn ṣe kinní kan, ẹ wò ẹjẹ́ nǹkan kan wọ́ọ̀nù yín, ẹrù tẹ́ bá mọ̀ pé ọrùn yín àtẹrù àtọ̀wọn ọmọ yín lè gbà, òun ni kẹ́ ẹ dìílẹ̀ o, tọrẹ lẹ́rù ni ó gbé o, wọn èyí máa lágẹmọ lórí ewé o, wọn èyí máa rọ̀gìdìgbà lálẹ́ odò, ẹnìkan yìí mọ́mọ́ ọlọ́rọ̀ láàrin ìlú o, ṣẹ́ni tí wọ́n bá ti ní wọ́n máa lágẹmọ lórí ewé yóò dèwé yọmọ bí wé lọ ni, tí wọ́n bá ní wọ́n máa rọ̀gìdìgbà lálẹ́ odò, àrọ̀gìdìgbà òdòdó yóò bòdò sàn lọ́nì, tí wọ́n bá ní wọ́n mọ ọlọ́rọ̀ láàrin ìlú, ọmọ ọlọ́rọ̀ daṣọ borí dé eégún ni, eégún èsì léwọ̀ kánà, tìran tí bá àwọn bàbá tí wà nìyẹn. Ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ bá jẹ́ Fúlàní ẹ jáde ẹ dákọ, ìwọ tó ọjọ́ ọmọ Fúlàní tó rẹ̀ ń pọ̀ ọmọ Fúlàní ni ò ní sóríire tó bá lè jáde kó sọ pé Fúlàní ni ẹ, ò ní sóríire tó bá ń háìdì ara ẹ sára sórí ọ̀mbrẹ́là àwọn Yorùbá. Ẹ dẹ́kun ẹ lọ́wọ́ gbogbo àwọn tó ń bú mi tó ń sọ̀rọ̀ tó ti gbogbo yìí, ẹ rí pé pupa gbogbo wọn majority wọn ọmọ Fúlàní ni wọn, ẹ̀yìn sílẹ̀ nìkan kan fún lésì. Ìwọ̀n tó o bá lè forí gbé àtọmọ rẹ tó mọ̀ pé kò ní dá ẹ láàmú yín ní èpè tí kò ṣẹ́, torí àjànú aborí dèpè nù lèmi àti ṣiṣẹ́ ẹrú yín mọ́ṣẹ́ sẹ́yìn, wàláì tàláì símọ́bì láì làṣíláwà àti ṣiṣẹ́ ẹrú yín sẹ́yìn. Mo kàn ń bẹ àwọn àgbààgbà mùsùlùmí, not only àgbààgbà, àwọn àgbààgbà onílàákàyè yẹn tí wọ́n ń tu ọkọ̀ ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí a ṣe lè máa rí àwọn èèyàn wọnú ẹ̀sìn. Bọ́dà mi kan bá mi sọ̀rọ̀, Ọlọ́run jẹ́ káyé ó gbà, wọ́n bá mi sọ̀rọ̀, inú mi máa dùn gan o, bọ́dà mi ẹ bá mi sọ̀rọ̀, inú mi dẹ̀ dùn. Ẹ̀yin èèyàn ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi lísìn sí ilé àwọn Saheed, àwọn Sheikh tí wọ́n mọ̀ ju àwọn ìyáláyà yín lọ. Salaam alaikum. I am Sheikh Saheed Muhammad. Now, a question comes to mind: which is better, the Quran or the Bible? Now, I will give you an Islamic response. My response is going to be as Islamic as possible. I will respond from the Quran. It's a Quranic verse I have read before, and I'll read it again. Quran chapter 10, verse 94. It says that Muhammad, peace be upon him, our noble Muhammad, peace be upon him, was instructed by Allah that if he is confused and is not clear about the revelations of the Quran that he has received from Allah, he should go and get clarification from those who read the scripture of the Jews and the Christians, that's the scriptures of the people of the book, which are the Jews and Christians. The scriptures that were before he came. Now, the scripture that was before Quran was the Bible scriptures. Now, and the Bible scriptures is the only scripture that contains the same story that are in the Quran. Like in the Quran, we have the story of Ibrahim. We call him Abraham in the Bible.
The story of Noah in the Bible is called Nuhum in the Quran. David is called Dawood in the Quran. Solomon is called Suleiman. Solomon, the son of David, is called Suleiman in the Quran. So the stories of the Quran and that of the Bible are alike. So Allah subhanahu wa ta'ala instructed our noble Muhammad, peace be upon him, to go and sort out the clarification for his confusion with the study of the Bible, which means study the Bible alongside with the Quran to have a better understanding. So rather than say which is better than which, I think we should study the Bible to understand our Quran based on the recommendation of the Quran. The Quran itself recommends the Bible. Assalamu alaikum. Do you understand? So my own suggestion, my own answer or response to this is an Islamic response. And this Islamic response of mine is that rather than bother yourself on which is the best between the Quran and the Bible, I think you should read both to have a clearer picture. If you read a story in the Quran that is not clear to you, go to the Bible and read the details and you get clarification. Some of the stories in the Quran are just short forms, but the full story are in the Bible. So if you go to the Bible and read the story, you get a detailed account of what you read in the Quran. And as such, you have a better understanding and a broader perspective. Do you understand? I hope I've been able to help. Masalam. Afa sọ̀rọ̀ yòókù. Ẹ̀gbọ́n yẹn ṣe masalam. Ríǹgì dẹ̀dùn wájú ìta mi. Ẹ̀yin èèyàn, Sheikh lérí tó sọ̀rọ̀ yẹn. Ẹ̀yin alákatakítí Sheikh ló sọ̀rọ̀ yìí tí wọ́n kí Bible àti Àlùkùránì bọ́ra wọn. Ibẹ̀ láwa ti rí wọ̀kàn tó wà gbé Àlùkùránì kalẹ̀ tó máa fi kọ̀ndẹ́mù Bible. Ṣé ń tọ́lọ́run rán ẹnìyẹn? Ṣé o ti tàṣé sọ̀rọ̀ Ọlọ́run bẹ́yẹn tó bá jẹ́ pé inú Kùránì lẹ́ni yìí sọ pé nǹkan yẹn ti jáde o, kì í tó ṣe inú àdíìsì tẹ́ máa ń dáùtì o. Inú Àlùkùránì lẹ́ni tí kóòtì nǹkan yẹn o, bọ́lọ́run ṣe sọ̀rọ̀ ń pa Àlùkùránì àti Bíbélì yẹn. So ìwọ tó bá wá dìde tó gbé Àlùkùránì tó fi ń kọ̀ndẹ́mù Bible, ó túmọ̀ sí wípé ẹni iná ní ẹ̀yẹ ṣe ni àlùjánnà, torí Ọlọ́run kan náà ni Ọlọ́run tí wọ́n ń fi Bíbélì sìn àti ẹ̀lẹ́sìn lọ́hùn tá à ń fi Bíbélì pọ́nlé, òun náà là ń fi Àlùkùránì pọ́nlé. Àlẹ́sìn kí la fẹ́ ṣe lára Ọlọ́run? Ìṣù láàbà ṣe ni àbáàbà sanko àbáàbà kọbè tí ó kí wá ní sísìn àsìn Ọlọ́run rárá. A kàn ń yin Ọlọ́run nítorí pé ó dá wa sí, ẹni tí ò tó wa ti lọ, àwa sì ń ṣẹ̀mí ààyè. Ó dẹ̀ yẹ ká mọ̀ pé ókè, ṣé bí nǹkan kan ló mú àwọn tó ń lọ yẹn lọ, ṣé bí nǹkan yẹn ò tí ì wá má wa, so ó yẹ káwa náà máa dúpẹ́ pé a sì ń ṣẹ̀mí ààyè, àwọn tí ò tó wa ti lọ àti irú wa ti bímọ tó kú, àwa sì ń bẹ láyé dèní. So ẹ̀yin èèyàn, ìdá ahun ṣe ńlá àfipá ahun. Ẹ wo. Agbára tó wà ní Kùránì, agbára tó wà ní Bíbélì, ìjọ pa mí kílẹ̀ tó mọ́. Kùránì rẹ̀ bá ẹ̀bùrẹ̀ àbí ìjọba méjì pọ̀. Agbára tó wà ní Kùránì, agbára tó wà ní Bíbélì, ìjọ pa mí kílẹ̀ tó mọ́. Mo fẹ́ dálẹ̀, mo fẹ́ kó pa mí lálẹ́ lénìí. Agbára tó wà ní Bíbélì àti Kùránì, mo fẹ́ kó pa mí lálẹ́ tó mọ́. Mi ò fẹ́ dálẹ̀, mi ò fẹ́ dá mẹ́fà lẹ̀, mo fẹ́ kí n kú kálẹ̀ tó lẹ́sẹ̀ jọ ṣàánú mi. Ọlọ́run Bíbélì, Ọlọ́run Allah, Ọlọ́run God, ẹjọ́ ẹ pa mí kálẹ̀ tó lẹ́. Wáyé pé wọ́n ní ṣe tutù. Ìwọ tó bá àwọn ìyàwó kan wà, àwọn olóògùn kú ìyàwó kan wà, tó bá lọ yàn lórí ibùkún wa. Ọlọ́run gbọ́ gbogbo ìgún Bíbélì kó jẹ́ ti tèmi. Ṣé wọn ní Abraham ló ṣe tòkú? Ṣé wọn ní Jọ́bù? Ìwọ tó bá hùwà ègún ò lè mú ẹ. Mi ò fẹ́ da aago mẹ́fà alẹ́ iṣẹ́. Tó bá di 10 o'clock lóhùn máa tó wá ṣe láìpẹ́ nínú.
òun rè Ọlọ́run agbára tó wà bíbélì agbára tó wà kó pa mí o ó lè dá aago mẹ́fà alẹ́ máa lù ẹ pa mí bí o fẹ́ dá aago mẹ́fà alẹ́ iṣẹ́ èmi nìkan ló lè para mi kálẹ̀ ìtúlẹ̀. ẹyẹ èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ̀n ok ìwé méjèèjì tá à ń pọ́n lé tá à ń gbóríyìn fún méjèèjì ló kó lórí yẹn ó ní kó pa òun kílẹ̀ ò tó sùn kí lórí tí ò pa sójú òtì yẹn tó bá jẹ́ pé n tẹ́ bìlífù pé ẹ mọ̀ fi dáṣẹ̀ rí àfáwọn èèyàn káàkiri nìyẹn ojú òtì ètì yẹn ẹ lójútì ẹni yìí aago 10 tó lóun fẹ́ ṣe fídíò ó tún padà ṣe fídíò aago 6 ló ní kọ́ lọ́wọ́ mú un lọ ọ̀dẹ̀ mọ̀ pọ̀ nínú yín o ọ̀dẹ̀ àti bíbélì àti kùránì ló papọ̀ yẹ ṣé ẹ rò pé bẹ́yìn ṣe gọ̀ yẹn lọ́lọ́run gọ̀ ni ọlọ́run ò gọ̀ rárá ọlọ́run mọ ohun tó ń ṣe ọlọ́run mọ̀ pé ó fẹ́ fi yẹpẹrẹ yín nítorí pé ẹ ti yapa sí ìlànà ọlọ́run ló fi ṣe é sóko ní pa ọlọ́run ṣe máa pa ọlọ́run ò ní pa ok ẹ wò bàtẹ́ tí ń sọ pé ó ń sọ̀rọ̀ burúkú sọ́lọ́run ó ṣe kíní kan sókú ni gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi yẹn tá a bá pa gbogbo yín pọ̀ ó lè bọ́ yín ẹni yẹn kan ó nìkan ṣoṣo ó lè máa bọ́ yín kó máa fún yín lówó oúnjẹ kẹ́ mọ́ wulẹ̀ ṣe jálàbí tàbí kíní kan tẹ́ ẹ̀ ṣe mọ́ kẹ́ mọ́ lọ́ọ̀bì kankan mọ́ kẹ́ mọ́ jókòó nílé kí bàbá mi tí yóò sọ̀rọ̀ tán sìn yìí kó máa bọ́ yín torí pé ó pera ẹ̀ lọ́ba ó sì ń ṣèṣe ọba ọlọ́run ò dẹ̀ bínú sí ọlọ́run ò pa kí ni ìwọ fẹ́ para ẹ̀ lé lórí gbogbo ìpèdè ìṣe ìyèmí ọmọ fi sanra ni ìwọ tó tún kù lẹ́nu ẹ tó ò bá sọ ọlọ́run Olódùmarè á bá mi dá ẹlẹ́bi kò ní jẹ́ kó o soríire ìwọ tó kù tó wà máìdì ẹ pé o fẹ́ bú mi tó ò bá bú mi èébú yẹn làwa fi ń sanra lórí kíní tó bá tẹ wà tó wá jẹ́ wípé ẹni tẹ́ẹ̀bù tí ò ní rí nǹkan kan sọ ni it's another thing ṣe bí ọ̀rọ̀ ara yín náà mo fi ń da ẹlẹ́bi lórí ní tẹ́ ìsọ wáyé ẹ dákun ẹ tó lísì ṣe lè. ẹyẹ wa tuntun ti dé o láti bí ọ̀sẹ̀ kan báyìí mo dákẹ́ mi ò kọ́ fẹ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ náà mo kọ́ fẹ́ kí bàbá wa Mudiru Murikas àbí kí ló kọ́ bàbá yẹn bàbá Lágége bó tilẹ̀ jẹ́ pé irú àwa yìí a ti ṣe ìpinnu pé kàkà kí a gba Islam a kúkú gba ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra ó bẹ́ẹ̀ ni kí n gba ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra ju kí n gba Islam lọ ṣùgbọ́n bàbá Mudiru Murikas yẹn wọ́n mú mùsùlùmí wá tó kẹ́rin bí wọ́n ṣe operate Islam yẹn gbogbo wa Islam làwọn ṣe ṣe gbọ́ bó tẹ̀ pé àwa ti wà ṣé o ṣùgbọ́n gbogbo wa kò làwọn máa ṣe òun tó bá ti rí òótọ́ wọ́n máa sọ òótọ́ yẹn kódà tí bá ní opportunity àti interview bàbá lórí ọ̀rọ̀ alọ́kọ́rọ́ kígbe tí aṣáájú ẹ̀sìn ṣe bàbá yẹn máa sọ bó ṣe rí pé lóòótọ́ ni ànábì jí bàtà tí òun wá sì mọ̀ táwọn mùsùlùmí kan yìí síbi tó yìí sáwọn ńlá irọ́ lẹ́ ń pa ẹ̀yin ọ̀tá ẹ̀sìn rẹ̀ ẹ̀yin ọ̀tá ọlọ́run ẹ̀yin lọ ní ìyálà ìyàwó àìsà wọ́n fẹ́ lọ́mọ ọdún 7 wa ẹ tún gbórúkọ àwọn sàábẹ́ jẹ́ ẹ̀sùn kiri orí social media wọ́n wá ní ṣe bí ọmọ yìí náà sì ni ọmọ ẹyọ kan tí Allah subhanahu wa ta'ala tó gbà láàyè fún gbogbo èèyàn láti gbà ní ẹ̀sìn ewu tó wá lẹ tó wá jù fún nínú ẹ̀sìn àlàáfíà báyìí wọ́n ní àwọn ọmọ Múríkàsì kan ní wọ́n sọ̀rọ̀ sáwọn sàábẹ́ wọ́n sọ̀rọ̀ púpọ̀ àwọn kan tẹ̀sí wá sí wọ́n ní àdìtì kan sọ pé gbogbo ìjà tó bá ṣẹlẹ̀ nínú àwọn sàábẹ́ ẹ̀gbẹ̀rún mẹ́rin lọ́bẹ̀ dáadáa àwọn sàábẹ́ ní kẹ́ máa sọ so gbogbo tí ó bá rí lójú tí àwọn tẹ̀lé pé nǹkan kan yẹ ká nípa àwọn sàábẹ́ kò sì dá gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ aráàmù ní fún yín kẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ so that means pé ẹ̀sìn yìí fàyè gbà pé kẹ́ ẹ máa pa àwọn irọ́ kábítíkábítì kẹ́ ẹ fi sàpọ́nlé ẹnìkan kárátà kan káwọn èèyàn lè rò pé ẹni ire ni ṣùgbọ́n bàbá yẹn tiẹ̀ tóun bá ṣe rí pé sàábẹ́ yìí jalè a sọ pé sàábẹ́ jalè ó ti sọ̀rọ̀ nípa àwọn tó ní pé sátáláìtì ò dá o ẹ gbọ́dọ̀ ya fọ́tò ànábì òṣè kìíní kan wọ́n á sọ kìíní kan pé àwọn síyà àbíyá kìíní kan mo ti àwọn olórí ti ní òògùn èdè wọn ni bàbá kan sọ tó mọ kátàkátà pálapàla náà máa ń sọ ṣùgbọ́n tájẹ́ tí wọ́n ní bàbá yẹn wọ́n lè máa ń wọ àwọn wáàsí bàbá yẹn náà mo rí pé mi ò tí ì rí ẹ̀rọ nínú wáàsí wọn rí wọ́n ti sọ rí pé àlàáfíà wo ló wà rẹ̀ sí bàbá Múríkà ti sọ pé àlàáfíà wo ní ewu Súríà ewu Afghanistan ewu Pakistan ewu ló ṣe é tọrọ ń bẹ̀ ẹ̀yin èèyàn irọ́ lásán ni ká bá sọ fún pẹ́sẹ̀ àlàáfíà ni wọ́n fi tọ́ yín ní gbogbo nǹkan tó sọ fún yín nípa irọ́ kàbìtìkàbìtì àwọn táwọn sọ pé gbogbo ọ̀rọ̀
bí o tẹ ṣe wo fídíò lónìí báyìí gbogbo nǹkan táwọn afá ti sọ fún ẹ láti ọ̀tọ̀ ti bí ẹ títí di òní yóò tí ì fi ojú ẹnu ara ẹ kà irọ́ ni gbogbo ẹ pátápátá délẹ̀ ẹ lọ kẹlọ fún ayé túkà ẹ máa ń pè irọ́ ni wọ́n tápà òótọ́ fún yín ni tó lóòótọ́ ni ànábì jí pátá nínú Quran chapter 3 verse 161 wọ́n wá pátákó pàkà ó sọnù nínú àyà yẹn wọ́n wá ní bóyá ànábì tó ti jí dáka sábàbù nùzúrù báàsì yẹn ẹ máa rí pé ó ṣẹlẹ̀ ní ìgbà ogun Bádírù wọ́n wá pátákó pàkà tán jí lójú ogun wọ́n wá ní bóyá ànábì ti mú pátá yẹn tí ànábì bá ti mọ jalè tẹ́lẹ̀ wọn ò lè fọ̀rọ̀ wọlé lọ́nà ànábì wá ní àyà ti sọ̀kalẹ̀ fún un pé kò sí ẹ̀tọ́ fún òjíṣẹ́ kan láti jalè òjíṣẹ́ tó bá jalè yẹn wọ́n máa béèrè olè yẹn lọ́wọ́ ẹ̀ ní ọjọ́ ìgbéǹde àlìkìyámà kódà nǹkan tó jí yẹn wàá so tọ́rùn báyìí ni tí wàá gbé wá síwájú ọjọ́ ìdájọ́ nínú súnà Abu Dawud máa kọ bá àdìtì yẹn sójú ibi ẹnìkan náà orí ànábì pé òun tó máa ń wọ pátá pa yẹn kiri inú ilé pé òun tí ní pátá tó fọ́ ìtò pátá yẹn òun ló àkàtà ànábì láti jí tẹ̀yìn náà àdìtì kan ó kàn fáwọn pé ànábì ìgbà tí ànábì kú wọ́n ní wọ́n tú ẹrù wọ́n ní ọkùnrin yìí ó sì bẹ̀rù Ọlọ́run ó sì parọ́ pé wọ́n kọ́ ló jí pátá yìí a sì padà rí pátá yìí nínú ẹgbẹ́ ẹnu ara náà ló fi sọ yáyà ti sọ̀kalẹ̀ pé ẹni tó bá jí nǹkan ó máa bèrè lọ́jọ́ gbéde àlìkámà kótó òun rèé o pátá òun rèé o wọ́n fi sínú sàárè yẹ ẹni tó bá ti ń bọ̀ lọ́jọ́ gbéde àlìkámà kó o sùn pátá òun mọ́ ó wà ní àtúmọ̀ fi hàn yín lórí fọ́nrán yìí òun ló máa lórí fọ́nrán yìí ẹnu ká fúnra yín kí ló dé tẹ́gbẹ́ red velvet tó sọnù ní chapter 3 verse 161 wọ́n padà fi sínú sàárè ànábì ẹ bèrè question lọ́wọ́ ara yín pé ṣé sábà bí ni èèyàn mélòó ló sin tá fi red velvet sínú sàárè yẹn ẹ rọrọ yìí wo gbogbo àdé tí mo lè kó fún authentic ni o sọ yìí ni o mo pẹ́ tí àwọn babaláyé gé yẹn àwọn amúríkà òdìrí yẹn wọ́n bá kà á náà gbèsè tó kà báyìí wọ́n máa sọ pé òótọ́ ni nígbà tá lé gbogbo nǹkan yìí pọ̀ ànábì jalè ó lè bárakú ni tó bàbá yìí mọ̀ pé wọ́n sì máa ó kọ́ lọ́ máa fọ̀nà hàn wọ́n ọ̀nà fi wọ́n mọ̀nà tó àwọn ọmọ lè mọ ọ̀nà ìṣẹ̀ṣe tó jẹ́ ọ̀nà òdodo àti ọ̀nà ìyè àtọ̀nà ìgbàlà ọ̀nà tó lè fún wọn ní ojúlówó àlàáfíà tí ò kì í ṣe àlàáfíà ẹ̀mẹ́ẹ̀mẹ́ àlàáfíà kàkàmàfẹ́nu sọ pé ẹ̀sẹ̀ àlàáfíà gbé tàlàfíà òsì gbogbo báyìí wọ́n ti ń jà láti bẹ̀rẹ̀ wíìkì kò sí ọ̀sẹ̀ kan náà kéré kan jà táwọn bá fara wọn lọ sẹ́wọ̀n wọ́n fara wọn fún defamation wọ́n fara wọn fún oríṣiríṣi wíìkì báyìí ìjà wọn sí àmì àwọn RMKK wọ́n ti bá wọn jà recently àwọn ọlọ́ṣẹ́ visa wọ́n ti jà yẹn rí last week àlàáfíà ṣáà jọba inú ẹ̀sìn báyìí wíìkì báyìí àwọn síyà àtàwọn tó ń bú àwọn sàábé tó ń bú ìyáláyàwó Aisha ìyáláyàwó tí kò bímọ ẹ ti ṣe èrè ẹ ní ṣe orí onírọ́ ni gbogbo yín irọ́ lásán yes Islam arábìnrin lásán ni wọ́n sọ yìí. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí pípé nínú ẹ̀sìn Islam ni mò ń bá wí o sèmi ni mo sọ ilé yìí tẹ́ bá wo orí kíní yẹn ó fi orí ibi tó jẹ́ nínú àlùkùránì lórí òun kó tí o èmi ò gbá àlùkùránì o mi ò gbọ́kàn o ṣùgbọ́n nígbà tẹ́yìn tẹ́ ẹ lẹ́gbọ́ àgbọ́yé rẹ̀ instead kẹ́ ẹ wá pé rọ́ o kò rí bẹ́ẹ̀ o bóyá kẹ́ ẹ pè mí padà pé bàbá mo fẹ́ grant yín ní interview lórí ọ̀rọ̀ yẹn tàbí kẹ́ ẹ wẹ́lòmíì náà pé tàbí kẹ́yìn náà kẹ́ ẹ mú fóònù yín kẹ́ ẹ dojú ẹ̀kọ́ ayé báyìí kẹ́ ẹ tẹ recording kẹ́ ẹ rìkọ́ọ̀dù ẹ̀ pé ọ̀rọ̀ báyìí tẹ́nìkan sọ ẹ má dárúkọ ẹ ní ìdàtí dárúkọ tẹ́nìkan sọ o báyìí ni wọ́n sọ o ṣùgbọ́n báyìí lórí o so that àwa náà ti ẹ̀ mọ èsì tá a máa fún wọn. èmi ò kéwù ẹgbẹ́ gbogbo tọmọkùnrin yìí sọ bọ́ nǹkan oró kan tí mo fẹ́ ká yàn láàyò nínú gbogbo ohun tó sọ yẹn ni pé ó ní tó bá jẹ́ pé bí bàbá Madiru Mọ́ríkàsì ṣe ń sọ̀rọ̀ ni irú àwọn yìí máa ṣe Islam ẹ dákun ẹ gbọ́ nǹkan tó wí yẹn ṣùgbọ́n nígbà tí bàbá Madiru bá sọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe rí gangan ẹ ti rí 200 èèyàn tí ó takò wọ́n tí ó sọ pé bẹ́ẹ̀ kọ́ lórí bẹ́ẹ̀ bá dẹ̀ ń ka Kùránì ọ̀hún náà tẹ̀yìn fi ń tú lọ́dọ̀ yín gbogbo ayé ẹ ṣe jangan tí gbogbo ayé ó ti rí pé eléyìí ti ṣe àmúlùmọ́lá àmúlùmọ́lá ẹ̀yin mùsùlùmí gidi ẹ̀yin mùsùlùmí tòótọ́ wàláhì mi ìbáyín wí then lórí ọ̀rọ̀ àlùkùránì tí mo sọ mo tún bẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí pé ẹ má bínú
ẹ má bínú, mo tún bẹ̀ yín pé ẹ má bínú. Ìní kò nínú ẹ̀sìn Islam, wàláì mi ò ní kò. Kò nínú ẹ̀sìn Islam, bàbá ẹ̀kọ́ ló mú mi débẹ̀, bàbá ẹ̀kọ́ ní sì lè mi kó mẹ́. Bí n bá rẹ̀ kírun, ìwọ kọ́ lọ́lọ́run tí ó gbàrún mi lọ́wọ́ mi. Kí ló wá fẹ́ parẹ́ fún, kí ló jà rẹ̀ fún sí? Kí ló yẹ jà? Gbogbo ilé tẹ́ ṣe eléyìí ó ṣe àwọn èèyàn ń táàgì mi, ó tiẹ̀ ti pọ̀, mi tiẹ̀ lè wo ọ̀pọ̀lọpọ̀ wọn. Kò ní mínì kankan. Kò ní mínì ẹ̀mọ̀ iye tẹ́ ti búlì lórí kìíní ni. Ìgbà tẹ́ ń búlì àwọn ọba wa gan, bàbá wa Ọọ̀ni, ìgbà tẹ́ ń búlì bàbá wa Ọọ̀ni gan lórí kìíní. Ẹ̀yin olórí burúkú yẹn wà láyé náà. Èyí tẹ́ ẹ̀ mọ̀ tó kàn yìí rárá. Orí íńtánẹ́ẹ̀tì náà ti búlì irú àwọn bàbá yẹn àtàwọn míì tí wọ́n ti sọ̀rọ̀ sí gbogbo àwọn lọ́balọ́ba wa àti nǹkan. Ni wọ́n ti máa wá sọ̀rọ̀ sí mi tí òtútù ọ̀ máa mú mi tí mo wà lórí fọ́ mi. Ẹ̀yin wò, ẹ̀yin gbogbo yín bẹ́ẹ̀ bá di àṣà yín fi yín sí mú báyìí. Ẹ bá di àṣà gbogbo ẹ̀yin tẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yín ò ní mí nì sí mi. Irú mi ò gbọdọ̀ máa bárù yín ágíù kájọ máa sọ̀rọ̀ kájọ máa ṣe fàǹfà. Àwọn bàbá yín tí wọ́n mọ àlùkùránì gangan, àwọn bàbá yín tí Ọlọ́run gbéṣẹ́ iṣẹ́ ẹ̀mí lé lọ́wọ́ lórí ẹ̀sìn Islam, àwọn ni bàbá tó jẹ́ bàbá tèmi. Àwọn bàbá yín, bàbá àyáláyá yín ni wọ́n jẹ́. Àwọn náà jẹ́ bàbá tèmi ń pọ́n lé. Ok, ẹ wo ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ lórí Madrid Monkas. Ọ̀rọ̀ mélòó lẹ ti gbọ́ tí mo sọ lórí bàbá yẹn? Mi ò lè kà tán. Àti ṣéwà mi Ọlọ́run àti Jackman náà ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tó níláárí because ó ti rí wípé àwọn ayé ti rí bí tá a gọ sí lábẹ́ ẹ̀sìn Islam yẹn láti máa gbogbo wà tó wù wá tọ́lọ́run ò dẹ̀ rán wa bẹ́ẹ̀. So bẹ́ẹ̀ báwọn yẹn bá ń sọ̀rọ̀ tẹ́yìn ò lè jáde ẹ̀yin tẹ́ ẹ kéwú èmi ò kéwú tó bá jẹ́ pé Yorùbá yìí náà ń sọ àjọ máa sọ lọ èmi ò máa tọ́ wọn sọ́nà lórí ní tí wọ́n bá sọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ kéwú tẹ́ ẹ lè jáde tẹ́ ẹ lè correct nǹkan yẹn tó jẹ́ pé èébú èpè lẹ́mọ̀ ojú tì yín ẹ̀ẹ̀mẹ̀sì ọ̀rọ̀ ni ẹ̀ẹ̀mọ̀ ní tẹ́ ẹ lè sọ ó túmọ̀ sí pé wọn ò parọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn sọ wọn ò parọ́ torí tí wọ́n bá parọ́ ni lágbájá irọ́ ni ọ̀rọ̀ tí Mr. Alágbájá sọ kódà bó dákọ ọ̀rọ̀ tí Mr. Alágbájá sọ kò rí bẹ́ẹ̀ o báyìí lọ́rọ̀ ṣe rí sí wọn mọ́ mú ní sí yẹn ni kí ló tẹ́ ẹ lè jáde shame on you inú ẹ̀sìn mùsùlùmí mo sì tún wà bó bá wá sú ìyá ẹ̀ àti bàbá ẹ̀ o lè lọ gbó mọ́tò ké tàbátì àdá nìkan tó ké nǹkan míì tó ju tàbátì àdá lọ èyí sọ mọ̀ pé yes lóòótọ́ ni àwọn bàbá wa ń jẹ́ àwọn bàbá wa ní tí mo sáà ń sọ ni pé mọ́ kó bá àwọn ọmọ ọlọ́mọ èyí tí wọ́n nìkan bá dé dàrú nínú ẹrù ìní kó o ṣẹ́ èpè rẹ̀ má jẹ́ kó jẹ́ èyí tó ní lè dàrú táwọn ọmọ ìyàwó rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n mọ̀ bọ́ pínrù mẹ́ mọ́jọ́ jẹ́ yẹn o kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ọmọ kákùrún káwọn mọ̀lẹ́bí ọmọ kákùrún wọn yìí dárí sọ èmi téèyàn bá dárí sọ apá máa pa wọn ni téèyàn bá dárí sọ ìrókò máa ń kó ni béèyàn bá dárí sọ èmi Abdulrasaq ọmọ Adéwálé tí ẹ ọba o béèyàn bá dárí torí ìsọgẹ orúrù oko ni wọ́n ti rùkú wọn wálé èmi wọ́n wẹ̀wò àánú yín ṣe mí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló sì níyàwó ẹ̀yin náà mọ̀ wò lọ́gbọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ yìí ìyìn ráwọn àfáà tó ní lárí tí wọ́n ní mímọ̀ gan kan bá yín dá sí àwọn àfáà tó ní lárí àwọn yẹn àwọn ń pè mí ni wọ́n ń jẹ́ kí n mọ̀ pé Sokoti báyìí ni ọ̀rọ̀ ẹ̀sìn báyìí ni ọ̀rọ̀ ẹ̀sìn báyìí ni ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé mi ń gbà mí lórí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn wà láì lẹ́nu bí ìjẹni síjẹta àwọn àgbààgbà àfáà ti jẹ́ kó yé mi tó jẹ́ pé èmi náà ó tún máa lò láti sọ̀rọ̀ torí wọ́n ti jẹ́ kó yé mi wọ́n kà nínú àlùkùránì fún mi pé àlùkùránì sọ báyìí àlùkùránì orí ibi báyìí sọ báyìí fún mi wọ́n dẹ̀ mọ̀ pé tí wọ́n sọ yẹn tí mo lè fi jagun lórí kinní ni ṣùgbọ́n táwọn náà bàbá tipa náà jáde wọ́n ń bú mi ni tán hùwà ọ̀dẹ̀ ibi tí
àwọn ò lè hùwà ọ̀dẹ torí ìrírí ayé wọn, gbogbo tí wọ́n ti gbélé ayé ṣe, gbogbo tí wọ́n ti fojú ara wọn rí nílé ayé kò lè mú wọn bínú. Èmi kàn fẹ́ kẹ́ ẹ pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. Mo fẹ́ kẹ́ ẹ pọ̀ gan-an kẹ́ wàá máa hó. Tẹ̀mù pé hó yẹn náà la mọ̀ ẹ́ sí. Kò sí nǹkan kan kí lẹ́yìn fẹ́sìn Islam ń gbé sí. Kí lẹ́yìn fi gbé aago lẹ́fi ṣe ní àbí mọ́tò àbí táyà mọ́tò àbí kẹ̀kẹ́. Kí wàá ní kí ni pàtàkì tẹ́ ẹ fẹ́ kú. Ní tèmi mọ̀ tó ṣe pàtàkì jù nínú ẹ̀sìn Islam ni pé mọ Ọlọ́run lọ́kan kó o ṣe bí Ọlọ́run ṣe ni kó o ṣe. Ẹbí ilẹ̀gbọ́n tí bàbá kan sọ yẹ ọ̀pọ̀lọpọ̀ àfáà yín ni ó wọná dànù tí wọ́n bá bínú ju ẹlòmíì nínú yín yóò kọjá iná kéékèèké yóò tó wá bọ́ sínú ńlá náà nínú ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nínú kan dànù òkú ìyá délé mo fẹ́ kẹ́ ẹ ṣépè gan-an ẹ dákun ẹsẹ̀ èpè tẹ́ ẹsẹ̀ yẹn ò tí ì tó èpè tẹ́ ẹsẹ̀ yìí ò tó ẹ̀yin wèrè ẹ̀yà ẹsẹ̀ mi sí o ẹ̀yin òpònú ẹ ṣépè tẹ́ ẹ bá lè ṣépè ẹ ní ṣe rere nílé ayé yín ẹsẹ̀ ṣé bèbí lẹ ṣe fún ẹsẹ̀ ìgbà tí ọmọ ìyá yín kan bá yín fà á tó ń yàkàyàkà gbogbo yín ẹ dákun torí Ọlọ́run ẹ wo ọmọ kékeré tó dàgbà sí inú ìmọ́lẹ̀ nínú ẹ̀sìn àfáàní ṣe mòlídì tí àwọn wa jẹ́ ìyá àjọ tó wá ń ṣe ìyá àjọ lásán ìyá rẹ̀ ní chọ́ọ̀chì àfáàsì kádàrá sì sọ pé ọmọ rẹ̀ ó kí yóò dàfà ìyá náà wá kánjú pa kò sì yá nídìdì rẹ̀ inú wa kù táwọn wá kó sábà ní ilé lọ́gbọ̀n ìyá rẹ̀ ṣé ẹ̀sìn inú nítorí wá kù táwọn wá ní pé kíyà rẹ̀ mọ́tara o yóò mọ́ kíyà rẹ̀ torí pé tó wù yá gẹ̀ ọlọ́run sọ pé tó wù yá tó bá ti wá lè ṣe tó wù yẹn àfáà náà kò tó wá díjà ló kọjá yìí ọlọ́run àti ṣé wọ́n ló sọ ààrẹ di mùsùlùmí bákan yọ ni akẹ̀sánà kí ni ẹ̀ sí ọ lójú ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní kìrìsìtẹ́nì lọ́rẹ̀ ẹ bá wọn ṣe o ẹ má gba ẹ̀sìn dìgbòlùkì gbogbo ẹni tó bá ní kìrìsìtẹ́nì láti bá a ṣe gbogbo ẹni tó bá ní kìrìsìtẹ́nì lọ́rẹ̀ ẹ bá ṣe dáadáa ìwọ ń bá wọn ṣe nípa ṣe èèyàn gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́ èèyàn kan lábùkù ọlọ́run Ọlọ́run ti ẹ̀ bá fìyà jẹ wọ́n. Ọlọ́run ní gbogbo tí ń jẹ́ ọmọ ànábì Ádámù pátá la pẹ́lẹ́. General honor gbogbo ayé lónìí. Àwa ní àwọn private honor. Bọ̀ pé èèyàn ni kọ́kọ́ dìde fún pẹ́lẹ́. Kọ́kọ́ appreciate pé èèyàn ni láǹdàbọ̀ ara wa fún. Ọlọ́run ló mọ iye mùsùlùmí táyà fà ní ẹ̀jẹ̀ rárá. Wọ́n kọ́ mọ́sálásí kan kì í ṣe fíìmù o. Wọ́n kọ́ mọ́sálásí kan lọ́wọ́ wọn ò sì rí kọ́. Àwọn ṣọ́ọ̀ṣì sì bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí wọ́n sì kọ́ ọ̀tán. Nígbà tí wọ́n kọ́ ọ̀tán wọ́n ní mọ́sálásí wa kù. Àti sìmẹ́ǹtì àti ẹrin. Kọ́fìtì jù lọ kó. Ẹ̀rí mọ́sálásí kọ́ ẹ̀rí mọ́sálásí kọ́. Allahu Akbar. Ó kówó wa sọ́wọ́ kìrìsìtẹ́nì. Ẹgbàá. Gbogbo àǹfààní wa sọ́wọ́ wọn ẹgbàá. Ulé tó bá yìí. Ẹ̀sìn àtẹ̀sìn ó súnmọ́ra wọn. Ẹ̀sìn àtẹ̀sìn ọjọ́ wa ni ó súnmọ́ra wọn pẹ́kí. Láàrin ìṣẹ́jú kan Ọlọ́run lè sọ ẹ̀sìn dẹ̀sìn. Lẹ́yìn tí ìpèrè ayé lẹ́sìn. Kò ní fi álúbábẹ́tì kẹtọ́ kú yóò fẹ́ yí padà náà ni. Tó bá rí bẹ̀rẹ̀ sí tó ṣe yóò lè dẹ̀sìn mọ́ lọ́wọ́lọ́dọ̀ ọlọ́lá ìkàlùkàlà. Bí ó ṣe dà fọ́pọ̀lọpọ̀ yín nìyí. Obìnrin kan ní olóńgbò mọ́lẹ̀ títí tẹ́bi fi pákú. Ọlọ́run ti ní màláìkà lọ sọ fún báwo kí wọ́n bá rẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn ológbò lásán ló dé mọ́lẹ̀. Yẹ́gbọ́n kọ́ta fún wa wọ́n ní àáfàá ló ń ṣe mọ̀lúdì yìí. Tí ìyàwó lè jẹ́ ìyá àjọ. Wọ́n ṣe pé ìyá àjọ lásán. Mo ti gbàgbéra pé ó tún ti padà bẹ̀rẹ̀. Ṣé rí eyín èèyàn tó rí ètò lóhùn àáfàá lélẹ́yìí náà. Àáfàá ni ibẹ̀ láti rí bàbá kan tó ní tí ọba jẹ́ bíríkìlà tí wọ́n bá ní mi ìfẹ́ kíkí ní ògùn jù ní màá tún mú náà wá tó bá jẹ́ àáfàá tó bá jẹ́ bíríkìlà
kí wọ́n á mọ ọdẹ bí ó ti ṣiṣẹ́ tó wá jẹ́ chọ́ọ̀chì padà lé o. Ẹ dákun ẹ wo ìrònú kò gbọ́dọ̀ bá wọn kọ́ chọ́ọ̀chì. Bíríkìlà ni o, owó iṣẹ́ rẹ̀ ni wọ́n ó san fún o. Ẹ wo bí tí ẹ̀sìn tó ti ń fìyà jẹ àwọn kan. Kódà iṣẹ́ tó kọ́kọ́ gbọ́dọ̀ wúlò fún ọ. Àwa wí ẹnìkan mọ́ sọ̀rọ̀. Tí n bá n tó bí mi nú nǹkan kan ni mo ti rántí ń jọ yẹn. Tí mo fi ṣe mọ̀ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó bá dùn yàn gan, èèyàn máa misdive. Nǹkan kan ni mo rántí ìfẹ́ padà sọ nǹkan yẹn ń bì torí ó tún dá nǹkan mi lẹ̀. Nǹkan kan ni mo rántí tẹ́nìkan ṣe tó lè jẹ́ àfa àlá tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn bí kíní ẹ rí pé almost ìparí interview yẹn ni ṣé bí nǹkan kan mò ń sọ látàárọ̀ ṣé bí orí tẹlifíṣàn tèmi náà ni tó bá ṣe pé ṣe ni mo fẹ́ máa bú kọ̀ndẹ́mù gbá kọ̀ndẹ́mù àwo kí ló dé tí mi ò ní lè kọ̀ndẹ́mù ẹ̀ lórí ìtọ̀dọ̀ tèmi ṣé ó dìgbà tí n bá lọ grant interview mi kan ṣé bí ojú ayélujára tí wọ́n ó ti rí tèmi náà ni wọ́n ó ti rí bí tí mo lọ grant interview ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ ṣe dáadáa. Ẹ dákun ẹ tún gbọ́ ti alálùbáríkà àfáà mi. Ṣé rí wípé India ni mo gbé wá sí Ìbàdàn lónìí. So bàbá dáadáa. Àwọn kan tá à ń sọ tá à ń fi dé tá a bá sọ̀rọ̀ aṣọ ò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ṣe. Ṣé gbọ́? Tó o bá ti rí òhò tó o wọ ohun tí ò bo ara ẹ wọn bá rí òwò tó bá ti bo òhò ìsìlámù èyí ṣe àlìkínbà kìí ṣe kíláwà ní ó tóbi ẹni ọba wà àlìkínbà tọwọ́ jàlábíà ẹ̀ṣọ́ ẹ̀sìn ni ó ṣùgbọ́n kìí ṣe túláàsì tẹ́wà sọ pé ó gbọ́dọ̀ jẹ́ ìmáàmù gbọ́dọ̀ wọ àbáyà náà. Bí alágbó alọ́tẹ̀ yìí. Ẹ̀yin tèmi ní India òkìyàn namaste. Namaste. Torí mo lo face cap lórí mẹ́mbà ariwo lórí tí ọba sá di ariwo oríṣiríṣi ìsìlámù èsì aláfíà rè mẹ́rin kí gbogbo owó sórí rẹ̀ kálẹ̀ yọ̀ǹda aláàjì bẹ̀tẹ̀ bá adélé kí olókè ìrere ọlọ́run ní tanú ayé yín àtẹ̀yìn àti gbogbo àwọn tẹ́jọ́ wá ọlọ́run ó dùpẹ́ fún yín mẹ́rin Masha Allah la quwwata illa billah Masha Allah la quwwata illa billah Masha Allah la quwwata illa káwí dáadáa Masha Allah la quwwata illa billah Al-Fatiha. Bismillahirrahman. Ẹ dákun torí Ọlọ́run ṣé ìjà àfáà ò ní máa wùyàn téèyàn bá wo ọmọkùnrin tó dúró yìí ẹ dákun ṣé èèyàn ò bí ọmọkùnrin tó fáìn kọ́ mọ́ wù láti fi fún ẹni fún ṣe Jamiu àmì Ọlọ́run ẹ wo ẹ dákun torí Ọlọ́run ẹ wo nǹkan tó wọ̀ ó dé bẹntigọ́ ńjọ́ kan àwọn olórí burúkú kan jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní bú kí ni fìlà ní í ṣe pẹ̀lẹ́sìn ẹ̀gbà mi kí ló ní í ṣe kí ló dé tó jẹ́ wípé tiwa nìkan náà ló máa ń yọ yẹ́ dáwítàwí gbogbo nǹkan tí ò dáa láyé lẹ́yìn máa ń jáde lórí gbogbo ìjẹ̀bi láyé lẹ́yìn máa ń jáde lórí kí ló kàn ẹ́ pẹ̀lú tí mo wọ̀ sọ́wọ́ mi ṣé bàbá ẹ ní orúkọ bàbá ẹ mọ̀ ń jẹ ní ìjọ orúkọ bàbá ẹ ìjọ kọ yẹ ẹ ń bọ ọjọ́ kọ ó ṣe jọ́lọ́run ó ṣe tí ó ṣe fún mi ó ṣe tí ó ṣe fún wọn lórí ìdájọ́ tiẹ̀ náà kí ló kan bàbá ẹ ń pa bí mo ṣe múra ó tá a bá tiẹ̀ ní òkè àwọn nǹkan kan wà tí ẹ̀sìn méjèèjì ò faramọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí ó ní wéè tẹ́ bàbá àyànṣọ tí ó fi yé àwọn èèyàn táwọn èèyàn ó fi gbà àbí láyé tí àwọn àáfàá ń lu àwọn èèyàn jìbìtì rẹpẹtẹ ìkọ́ni láyé táwọn pásítọ̀ ń lu àwọn èèyàn jìbìtì rẹpẹtẹ ìkọ́ni ṣé kìí ṣayé tí táwọn pásítọ̀ ń dóyàwó ọmọ ìjọ wọn rẹpẹtẹ ìkọ́ni kìí ṣe àsìkò tí pásítọ̀ ń dó àwọn ọmọ ìjọ rẹpẹtẹ ìkọ́ni àsìkò yìí àti rí pásítọ̀ tó jẹ́ pé nítorí kó lè máa yan ìyàwó ọmọ ìjọ ẹ̀kan lálẹ́ ó gbé kúrò níbi tó wà ó gbé lọ sí ìlú tó jìnnà kí lójú ò ti rí
wọ́n ti ká pásítọ̀ mọ́ kí náà ń korúkọ ẹ̀ wọ́n ti ká pásítọ̀ mọ́ hòtẹ́ẹ̀lì àfi kẹ́ ẹ máa sọ rándanràndan tí ó kàn yín kẹ́ ẹ máa lọ rèé wo agbègbà ẹ máa jíṣẹ́ fún wa wípé ntẹ́ rí ntọ́lọ́run fi hàn yín bò lọ́lọ́run ti fi hàn kí lọ́lọ́run fi hàn sẹ́ẹ̀rí lẹ́yìn fídíò yìí gbogbo ntẹ́ ẹ ti sọ láyé tí ò wá sí musẹ̀ gbogbo ẹ̀ ni màá gbé jáde ẹ̀yin Christian sẹ́yìn pé àlàfíbọ̀ mo ń ṣe tẹ́lẹ̀ Christian n bá sọ ti àwọn ẹlẹ́sìn tèmi bíi mẹ́rin màá sọ Christian kan kì í ṣe pé ó wù mí kí n sọ Christian kan nítorí pé àwọn tí mo ti ń rí ń bẹ̀ mi ò tí ì rí tí mo gbá díẹ̀ mọ́ gan tí mo lè sọ pé bó ṣe rí ni èyí wò táwọn tẹ́yìn náà dẹ̀ pé bó ṣe rí nìyẹn bó ìkọ̀ọ̀kan tí n bá ti rí pé bó ṣe rí nìyẹn òun ni mò ń gbé jáde ṣùgbọ́n ń sìn ọwọ́ mi ti tẹ ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ sọ tí ò sán má àti mú wá sí ìmúṣẹ màá sọ so that àwọn èèyàn ò ní máa depend lórí ìríran òfò tẹ́ ẹ máa lẹ́ sọ ní yálé yẹn ìríran òfò ìríran aburú ẹ mọ iye ọdún tẹ́nìkan ti sọ pé àwọn kan máa kú ni wọ́n sì wà dé ní ẹ má wọ̀rí ẹ má jẹ́ jíjẹ ń bẹ anything ṣé rí mo ń fi àsìkò ké sí ẹ̀yin mùsùlùmí gidi ni o yìí bá àwọn alákatakítí mi yìí bú àwọn alákatakítí tí màá fi jáde láyé ni gbogbo wọn tó bá ti mọ̀ pé alákatakítí ni ìwọ mò ń bá wí sa gbogbo agbára ẹ̀ lo oògùn rẹ tó o bá ní lo gbogbo orí ibi tó o bá fẹ́ kénú àlùkùránì lọ́ọ́ ké ọlọ́run ni ọba àdákẹ́dájọ́ ọlọ́run ló lè dájọ́ àfẹ̀yìn pínran torí àmọ́ bóyá àgbà tó fi yín já yẹn bóyá ètò wà ní ló tóbi jù ní bóyá ètò wà ń ta ni ẹ̀rí pọ́lọ̀ ń mọ̀ ẹ̀yin ẹgbọ́wọ́kọ́wọ́ so eléyìí ni màá fi parí fídíò yìí màá máa bá gbogbo tí mò ń bá lọ ni eléyìí ò lè bà mí lẹ́rù torí pé àwọn mùsùlùmí gidi ọ̀pọ̀lọpọ̀ wọn ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti apologize mo ti bẹ̀ wọ́n pé inú bí mi mo sọ àwọn nǹkan tí ó bí mi inú yẹn fún àwọn ẹni yẹn ìfẹ́ sọ lórí kìíní yìí kó tó má dàbí ẹni pé ṣe bí ìsìlámù tá lọ́n bàjẹ́ ọ̀nà ló tó bàjẹ́ yẹn ní ìdí sọ́n bí báyìí sí bọ̀ àwọn tí mo sọ fún wọ́n sọ wípé lóòótọ́ kò dáa pé bàbá Sokuti ẹ bá gbé mi wọ́n bẹ̀ mí lórí ẹ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ń jọ mi bàbá ẹ má gbé mi ni ẹ má jẹ́ ṣe é mọ̀ pé bá a ṣe dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi tó o bá ti bí mi nú gbogbo nǹkan tí mo mọ̀ tí ò dáa tí mo ń sọ̀rọ̀ lé lórí yẹn kúkú afọgbá ayáka yẹn pátápátá bí tèmi ṣe rí nìyẹn so mi ìjáwọ́ lórí ẹ̀yin alákatakítí gbogbo bẹ̀rẹ̀ abárí ẹgbà ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá bó ti yẹ ká ṣe ẹ̀ ní gbọ́mọgbè wọn ò ní gbé yín gbè ẹ máa lékè láéláé ni ẹ borí ọ̀tá yín ẹ rẹ̀yìn ọ̀tá ẹ rẹ̀yìn òdì ẹ dákun ẹ sọ fún mi àárín àwọn àáfàá wa nílẹ̀ Yorùbá sógun ni níbi tá a ti rí tí àáfàá àgbà àtọmọ ilé kéwù rẹ̀ ń jà tẹ́ẹ̀dẹ̀ rí pé àwọn kan ó tẹ́ẹ̀kì sáìdì àáfàá àgbà àwọn kan ó tẹ́ẹ̀kì sáìdì àáfàá kékeré ṣé kò sí ẹlẹ́ ni sáà mọ́ rí ni ṣé gbogbo ẹ̀ òkun orí íńtánẹ́ẹ̀tì ni tó ẹ̀ para yín lórí ìyẹn o ẹ̀ pa àwọn even àwọn tó ti ẹ̀ ń sòótọ́ bíi Maduri Marikas bíi Ṣéwù Àmì Ọlọ́run ẹ má bínú pé àwọn méjèèjì yẹn ni mo máa ń fi ń sábà sọ̀rọ̀ jù nítorí pé àwọn ni mo máa ń sábà listen sí jù ìní rí nǹkan kan wọn fírí kí n má wò ó n ló fà á mo mọ̀ pé àwọn èèyàn tó rí bíi tiwọn náà pọ̀ nínú àwọn mùsùlùmí tó jẹ́ pé ọkàn àlùbáríkà kan ni wọ́n fi ń bá gbogbo ayé lò èyí sàwọn tí ẹni tí ṣẹ̀wọ̀n tí wọ́n ti fẹ́ gbẹ̀mí yín ṣé bí Ọlọ́run ti ẹ̀ sọ́nù báìbù pé tí wọ́n bá gbọ́ ọ létí ọ̀tún kọ́ tó sì sí ni kí ló dé tẹ̀ sọ́nù jọ ká lọ èèyàn tí ìṣẹ̀yìn ẹ fẹ́ gbẹ̀mí ẹ̀ sẹ́yìn lẹ fún mi lẹ́mìí ni ṣé àkọ́bí bàbá ẹ̀ lànà bì bàbá àkọ́bí ìyá ẹ̀ kí ló lè tó èpè bọ́dà mi kan tó wá sọ̀rọ̀ tó dùn mọ́ mi inú yẹn
torí Ọlọ́run ẹ jẹ́ kí n wá fídíò rẹ̀ kí n fi hàn. Ẹ dákun ẹ bá mi lísìn sí brọ́dà mi alálùbáríkà yẹn. Ṣòkòtì alágbẹ̀dẹ bàbá alágbẹ̀dẹ ṣòkòtì àgbàlagbà ANTP progress bàbá rẹ̀ bàbá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe sọ yẹn kò rí bẹ́ẹ̀ àkọ́kọ́ yẹn kọ́ bá mú létòlé tó sà ṣẹ́rí àǹfààní olówó àánú kéwú gan-an àwọn ọmọ ẹ máa sọ ẹ pẹ̀lú bínú ni. Arabic is a language bíi French àwọn mìíràn ń lẹ́ ní Spanish bẹ́ẹ̀ ló ń lẹ́ ní English Yorùbá gan language ni a lè rí ọmọ Pọtugí tó máa kọ́ náà fẹ́ kọ́ èdè Yorùbá ẹ jẹ́ ká accept pé ọ̀rọ̀ ilé kéwú tá à ń sọ yìí misconception wà ń bẹ́ẹ̀ báwọn míì ṣe máa handle ilé kéwú wọ́n fẹ́ lọ kọ́ ẹ̀sìn bọ̀ wọ́n máa kọ́ èdè tó bá kọ́ èdè yẹn tó bá tún wá mọ ìtumọ̀ ẹ̀ tó bá wá ṣí Al-Qur'an fún wọn yọ kéde lárúbáwá lò tó bá wá kà tó dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ a máa yé wọn dáadáa but ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà dẹ̀ gbé Kaduna rí náà pẹ̀lú Kamorudeen Saba rántí ọbalọ́kọ̀ sí ìmọ̀ ogun ọbẹ̀ ẹgbẹ̀rún àwọn Giwa Films mo mọ̀ yín dáadáa náà tí ẹ bá rí àwọn tó bá mọ Arabic tọmọ ọ̀túnmọ̀ ẹ̀ tọ́tọ́ àkàwé kún wọn ní sọ̀rọ̀ anyhow má lè jẹ́ kọ́ lọ yé yín tó tún kàwé kún. ìbádẹ́ tó bá àwọn Yorùbá ìsàlẹ̀ ṣe máa ń ṣe ẹ̀sìn kò ní fẹ́ yé yín tó bẹ́ẹ̀ àìmọ̀ ilé kéwú substandard ilé kéwú tẹ́gbà fà tó kọ́ wọn knowledge tiẹ̀ nípa Islam bíi nursery school ni àbí primary school kò yé ó dálé kéwú kalẹ̀ ó mọ àwọn alìgbà dàsà ó mọ wọn kọ́ ìtumọ̀ máa wrong Islamic studies náà lack èdè àwọn ẹ̀kọ́ sọ kí alùpùpù àwọn ọmọ Arabic nǹka wọn mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n àwọn structured ilé kéwú àwọn modernize ẹ̀kẹ́tẹ̀ tílé kéwú nìyẹn tó kò ń ṣe àǹfààní pọ̀ nínú Arabic o Ministry of International Affairs Ministry of Foreign Affairs ọmọ ìbá gbọ́ Arabic dáadáa tó dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ òye tó dẹ̀ kàwé gan-an ní degree level wọ́n ń jàǹbá sẹ́dọ̀ wọ́n ń jẹ oríṣiríṣi nǹkan wọ́n lọ ń ṣiṣẹ́ lẹ́bàásì àǹfààní tí French language máa fún èèyàn tọ́wọ́n rí lò òun náà lórí Arabic náà máa fún àwọn èèyàn even Yorùbá language ṣáìsàn lọ́wọ́ sọ pa prophet yẹn àìmá nímọ̀ àwọn tó sọ ni àìmá nímọ̀ àwọn àfáà wà míì bí ẹnì kan wá sọ contract yẹn bàbá Ṣòkòtì alágbẹ̀dẹ ní freedom náà ẹ̀tọ́ yín láti sọ tó wọ̀n yín náà freedom of speech even freedom of religion wọn lè fọ́ sí sínú Islam Abdulrasaq tọ́lẹ̀ fún yín orúkọ ńlá ní bàbá mi kò tí yé yín bọ̀ tí Islam bá ń mú yín tẹ́ ẹ̀ gbà tí Islam rárá kò sí ọlọ́pàá tó lè mú yín sá kò sí ọlọ́pàá tó lè mú yín àyè gbà wá Nàìjíríà ká choose kan tó bá wù wá gbogbo ilé ayé ẹ lè choose kan tó bá wù yín náà ẹ̀yin dẹ́yìn interview wọn náà ẹ̀yin interview wá sí ẹ̀ náà burú gan ẹ̀ ń ju ọ̀rọ̀ sí wọn wọ́n dá padà fún yín náà wọ́n ní súnà ní kíní kan súnà ní kọ̀ọ̀kan ṣe ní Arabic odò báyìí as a day Islamic studies odò báyìí as ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tọ́ba wa kó pọ̀ láti dùjù bẹ́ẹ̀ tẹ́bà dẹ̀ gbọ́ Lárúbáwá tẹ̀lé kàwé ẹ̀wá ìmọ̀ àwọn ọmọ Chinko àwọn ọmọ China wọ́n ka Quran àwọn náà lọ́pọ̀ èdè yẹn nínú àwọn tẹ́bà dẹ̀ fẹ́ ṣe wọ́n ti ń translate àwọn kìnìún àwọn approved translation náà wà
ìjà ò fẹ̀sìn o ìjà ò fẹ̀sìn rárá o kò tí yé yín ìjà ò fẹ̀sìn o ìjà kò ẹ̀sìn ò fàjà ẹ̀sìn kò fa ìjà ṣé tí ẹ kí n ṣe tèmi bí muslim ẹ̀rẹ̀ lóhun ò ṣe islam mọ́ lóhun fẹ́ ṣe christianity ó problem ó sí problem náà táìmù tẹ́ bá ń gbọ́ pọ́n ní ẹ tó bá ṣẹ̀ sí mọ́ ọkọ̀ tó pa pọ́sí bá kan yẹn táìmù ayé ìgbà kan sọ yẹn ìgboro mẹ́ta le gan wọ́n má bàa fi lè gba alákòóso mọ́ra ìwọ́n tí wọ́n fẹ́ ja ìjà gba Káàbà padà wọ́n fẹ́ jẹ́ kí Mẹ́kà jẹ́ olí city tó tó bá ń ṣe bákanbákan olówó wà darapọ̀ mọ́ hotel information lọ́ta fáwọn pagans ìwọ̀n gan apàdánù ọdún sí òṣogbo mẹ́jà wọn náà àwọn ará bí tọ́jà ìpera wọn ní ìranù tán pa àwọn èèyàn káàkiri ibi tẹ́tọ̀ ti wà tọ́wọ́n rí fẹ́ẹ̀sì tí tó ṣẹlẹ̀ ní Mẹ́kà Prophet Muhammad sallallahu alaihi wasallam nígbà yẹn ó dàbí head of state ó lè pàṣẹ ibi tó bá fẹ́ kí wọ́n fẹ́ pa iná ẹbọ rẹ nílùú wọn lè kógun jà wọn ọpa etí rẹ gbogbo àwọn tí àwọn ológun gbogbo àwọn tí IDP bá pa while as a head of state ọ̀gá ológun military position tó wà lórí sí wọn àlẹ pààyàn justly so as far as Islam is concerned ẹ̀sìn àlàáfíà ni fáwọn tó bá yé ẹ láwọn ọmọ bọ́lọ̀n kẹ́ ní kọ́ ṣí Quran yìí fún English Quran not Arabic ẹni kọ́ ṣí English Quran fún yín kọ́ translate ẹ̀ fúnra wọn lédè Yorùbá àwọn ọmọ mi tó yí yẹn wọ́n á fi yé ní kò sí jà bàbá kò sí ọkàn ìmọ̀ sọ fún àwọn Muslim brothers wa lórí happy pé ṣẹ́rí ìwọ̀n bá ti dé òótọ́ òní ìjà àwọn ọmọ explain fúnra wa ni ó dẹ̀ nídìí pé ànábì tá à ń tẹ̀lé tó já síwájú Islam nǹkan tójú ẹ̀ rí ojú ẹ̀ wọn ò rí lórí sójà mídíà yìí ìwà ló wá fa èpè onídìí two wrongs can never make a right bàbá ti sọ bó ṣe yé wọn mọ́ àwọn interviewers náà ti ṣe bó ṣe yé wọn mọ́ àtàwọn àgbọ̀ bó ṣe yé àwa náà ẹ̀dẹ̀ ṣe onídìíjà ara onídìíbú tí bàbá aṣòwò tí bá farabalẹ̀ tó pe àwọn ọmọ tó nímọ̀ bá jẹ́ Christian bá má jẹ́ anything tó ti nímọ̀ tó ti kàwé yẹn kọ́ wá English Quran kọ́ ka kọ́ so many things kọ́ understand Islam rọrùn gan Islam rọrùn èèyàn tó bá ṣe jàgídíjàgan tó jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ lè tí wọ́n nìyẹn kò tí yé èèyàn tó bá yẹ lẹ́ẹ̀kẹ́ ìgbónú mùsùlùmí tó ya jàgídíjàgan tó ya bùtùlù tiẹ̀ wá lọ sí inú ẹbí That's all. That's all. wọ́n rí bí Islam ṣe wáyé nǹkan kan ò lè kàn mi ò fẹ́ wọn bá ṣe pọ̀ tó nǹkan kan ò lè kàn Islam wọ́n ti kọ́. Ẹ̀yin èèyàn mi ẹ má bínú torí Ọlọ́run ẹ̀gbọ́n yìí bó ṣe bá mi sọ̀rọ̀ rí kíláwà ni wọn ó máa wọlé o ẹ wo aṣọ tí ẹni yẹn wọ̀ ẹ wo ọ̀rọ̀ ọlọ́pọlọ ẹ wo ọ̀rọ̀ onílàákàì tó sọ ṣé mọ̀ pé ó dọ́gbọ́n ta sí mi ṣùgbọ́n ó ta sí mi lọ́nà tó tọ́ tí màá fi rí bí ẹni pé correction lè lẹ́ni yìí ṣe now n tó múnú mi dùn wá ni pé òun náà rí àwọn nǹkan tí mo rí ọ̀rọ̀ àwọn olórí burúkú àwọn bùtùlù àwọn olórí burúkú tí wọ́n fẹ́ ba ẹ̀sìn yìí jẹ́ àwọn náà rí wọ́n wá jẹ́ kí n mọ̀ pé bí wọ́n ti ṣe ń dìlé wọn nu àìjẹun kánú ológbò kọ́ ni òjò tẹ̀sìn bí wọ́n ti mọ nídìílé tiwọn ni so ṣe rí lórí ọ̀rọ̀ ẹ̀sìn á ń láti ní sùúrù fúnra wa kó lè yíra wa
mi ò kéwú ẹ̀yin tẹ́ kéwú lè máa sọ pé irọ́ eléyìí tẹ́ gbọ́ tẹ́ ni wọ́n sọ báyìí yẹn o bẹ́ẹ̀ kọ́ lórí o ok ṣé èmi ni mo sọ eléyìí ni ẹ dákun ṣé eléyìí tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí ṣé èmi ni mo sọ torí Ọlọ́run ẹ dákun ẹ gbọ́ ṣé èmi ni mo tún sọ eléyìí nítorí Ọlọ́run ń bọ̀ ẹ má bínú. o gba Quran gbọ́ sẹ́ ẹ gba Quran gbọ́ fa yóò wà ní Quran fa zawadu sọ̀gìrọ̀ tá fi ọmọ kékeré ìka tó tọ́ náà ìsìn wá nínú tóbi ẹ̀ bá ti fara mọ́ kí ni problem máa ṣe àlàyé Aisha gẹ́gẹ́ fúnra rẹ̀ tánàbí ìfẹ́ òun gẹ́gẹ́ ni sọ́rí bá tó ṣáà òun gẹ́gẹ́ ló gba ọ̀rọ̀ yìí wá fúnra ẹ̀ tó ní ọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ fúnra ẹ̀ ó wà ní Bukhari wà ní Muslim ó wà ní Nasa'i wà ní Abi Dawud ó wà ní bòmí o Aisha gẹ́gẹ́ ńlá mẹ́lẹ̀ fún ara rẹ̀ ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam ó ní ànábì ìfẹ́ mi ta ní sọ̀rọ̀ ìjàmá Aisha ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam ó ní ànábì ìfẹ́ mi wa ana bintu 6 sinin nígbà tí mo wà lọ́mọ ọdún 6 Aisha gẹ́gẹ́ fún rẹ̀ kìí ṣe pé sáàbí kan ló gbà wá kìí ṣe pé ẹnìkan ló sọ̀tàn yẹn kìí ṣe pé ẹnìkan ló sọ anything ta ló ń sọ̀rọ̀ fúnra ẹ̀ Aisha ó gẹ́gẹ́ ní sahibatul hadisa ó gẹ́gẹ́ lẹ́ni tó ní ọ̀rọ̀ ó ní sahibatul amr ó ní sahibatul sha'an Aisha gẹ́gẹ́ ló lọ́rọ̀ fúnra ẹ̀ ó ní tazawwajani nabiyyu sallallahu alaihi wasallam wa ana bintu sinin wa ana bintu 6 sinin ó ní ànábì ìfẹ́ yìí ní Aisha ó wà lọ́mọdún mélòó ọmọdún 6 ó ní wà bá nàbí wà á nàbí ń tò 9 sinin ànábì padà wá wọlé tì mí gẹ́gẹ́ bí ọkùnrin tí máa ń wọlé tì obìnrin wà á nàbí ń tò 9 sinin nígbà tí mo pọ̀ ọmọdún 9 ọdún mélòó ló wà ní dábàlá ní méjèèjì ọdún 3 ó ṣe ákídù rẹ̀ tá à ń pè ní oyìgì ó lọ kọ̀tọ́ bá bàbá rẹ̀ ó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ Aisha lọ́mọdún mélòó ọmọdún 6 ó ní wà bá nàbí wàhálà bíntu 9 sinin ànábì dẹ̀ padà wọlé tì mí gẹ́gẹ́ bí lọ́kọláya lọ́mọdún mélòó ọmọdún 9 àdífù yìí kò sí kankan tó mú rárá kò sí anything tó mú kò lè síbi tẹ́ fẹ́ yí sí èyí lásán báyìí ẹ̀dí kékeré ni kò sí ọgbọ́n dáadáa ẹ wá ń fi ìròrí àwọn ti sẹ́ ó fẹ́ wọ́n kéré ẹ fi ń wo òfin tí Allah subhanahu wa ta'ala ṣé ẹ̀yin antum a'lamu amillah ṣé Allah ni ó ṣòfin ní àbẹ́yìn ṣé Allah tó dá Aisha tó dé mi tó dá wọn ló ní òfin ní àbáwá kílò kẹ́yìn bẹ̀ ànábì fẹ́ ọmọ yìí kéré ànábì náà ànábì yìí tẹ̀ ń tẹ̀lé ó fi ọmọ yìí kéré la ilaha illallah ọ̀rọ̀ sí. ẹ̀yin èèyàn ìdákun torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá sèmi ni mo sọ eléyìí àfáà yìí kì í sàwọn àfáà tó ti kó ònú ẹ̀sìn tó ti lọ́jọ́ yẹn lẹ́sìn mi o àfáà gidi rán ni o ẹ̀yin náà gbọ́ bí kéwú ṣe dùn mọ́ lẹ́nu tó ó dùn mọ́ kéwù yẹn dùn mọ́ lẹ́nu ju Yorùbá wa tó ń sọ lọ àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn o wọ́n ní ànábì fẹ́ ọmọbìnrin yẹn ní ọmọ ọdún 6 ó sì bá ní àṣepọ̀ ní ọmọ ọdún 9 táwọn èèyàn bá wá ń fi ń bú wa ṣé bí ní àáfàá sọ yìí kí ló tẹ̀ ń fi ìyẹn pamọ́ fáwa tá a jẹ́ ọmọ lẹ́yìn yín nínú ẹ̀sìn Islam ṣé bí nǹkan tó yẹ ká kàn máa wá ni pé ok irú àwọn nǹkan yẹn o kí là á fi defend ẹ o ẹ wo ọdún tí Mudiru Morikas ti ń pariwo pé àwọn àdìsí kan wà tí kì í sí tó jẹ́ pé irọ́ ló kúnnú ẹ̀ pé kí wọ́n condemn ẹ wo ọdún tí bàbá yẹn ti ń pariwo. Now èmi gangan sìn ẹ jẹ́ ká sọ pé mo fẹ́ sọ ìtàn ọ̀gá wa Afọláyan mo súnmọ́ wọn gan mo close mọ́ rárá ẹ jẹ́ ká sọ pé ẹ̀wọ̀ ọjọ́ tí bàbá yẹn ti kú o ẹ jẹ́ ká wá sọ pé mo fẹ́ sọ̀tàn ọ̀gá wa Afọláyan àwọn èyí tí mo bá lè sọ nínú ẹ̀ tèmi gangan lè sọ mo lè sọ
èyí tí n bá mọ̀ dáadáa mo lè béèrè lọ́wọ́ ọmọ mo lè béèrè lọ́wọ́ ìyàwó kí l'assurance pé èyí tèmi gangan ń sọ fúnra ara mi yẹn òótọ́ ni kí láǹfààní kí l'assurance pé èyí tí mo gbọ́ lẹ́nu ìyàwó tàbí lẹ́nu ọmọ kì í ṣe pé wọ́n ń sọ nítorí kọ́kọ́ wọn mọ̀ bá di ẹni ìtẹ́ni kí ni assurance ẹ̀ mo kàn fi ti bàbá alálùbáríkà kọ́ lọ́n bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ mo kàn fi ti bàbá wa ṣe sample ni because àwọn tèmi lè fi ṣe sample nìyẹn tán jọ ọ̀gá wa tán jọ rírun wa àwọn nìyẹn so ẹ̀yin èèyàn èmi ò bínú sáwọn tó ń ṣépè bọ́ ìwọ tó bá sọ mọ́ àtọ́ bá jẹ́ mọ̀lẹ́bí wọn sọ pé wọ́n sẹ́yìn wọn tí kò ní dáálẹ̀ sórí àwọn ọmọ àti ìyàwó tọ́jọ́ orí tiwọn nìkan ni wọ́n ó fi gbé tó bá ti pọ̀ jù yóò bọ̀ sórí ọmọ yóò bọ̀ sórí ìyàwó yóò tàn bọ́ sórí àwọn mọ̀lẹ́bí gan èpè síbí pè lápè èpè èmi ò ní kéèyàn mọ̀ sí pé now tí àwọn bàbá tó bá mi sọ̀rọ̀ yìí tí wọ́n bá mi sọ̀rọ̀ ẹ̀sìn yìí ọmọ dùn mí o kí ó yẹ kí irú àwọn bàbá yìí jáde síta kan sọ̀rọ̀ ká mọ ibi tá a bá ọ̀rọ̀ wa já nínú ẹ̀sìn Islam oríṣiríṣi nǹkan ti pọ̀ ìtọ́jẹ́rò ìtọ́jú òótọ́ gbogbo ẹ̀ náà ń kó sí wa lọ́rùn tó sì ń jọra wọn because àwọn ń rí nǹkan kan justify rẹ̀ èmi lẹ́ẹ̀dẹ̀ máa bú nígbà èmi bá fi hàn yín pé nǹkan tẹ́ni báyìí sọ díẹ̀ ṣe mi mo sọ jáde lẹ́nu ara mi àti ẹ̀gbọ́n tí mo sọ jáde lẹ́nu tí mo sọ pé ẹnu gbé mi lórí ẹ̀ ní ẹ má bínú pé torí inú ló bí mi nǹkan kan wà tí mo rántí jọ yẹn tí n gbọ́dọ̀ sọ síta torí pé ìyẹn ló tán lọ gan ni torí àáfàá ńlá nìkan yẹn ṣẹlẹ̀ sí tí mi ò dẹ̀ expect òun ni mo ti rántí jọ yẹn tó ní mi fi gbóná tí mo fi sọ gbogbo tí mo sọ. So now bí àwọn àléébù yóò bọ̀ wá tí ì sí nílẹ̀ tàbí kan ti fi bú àwa náà ṣé tínú bá bí mi ṣé ní òbí mi lọ bí nǹkan tí mi ò ràn àbí tí mi ò gbọ́ rí. So àwọn àgbààgbà yẹn ni mo dìrẹ̀ bẹ́ẹ̀ fún mo bẹ̀ wọ́n kán mọ́ àwọn no kì í ṣe àwọn àgbààgbà nìkan àwọn mùsùlùmí tó jẹ́ ti mùsùlùmí Yorùbá tí wọn ò gbé ogún ìdílé wọn tà tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀sìn àti ìlànà àwọn bàbá àtàwọn pé àwọn ò ní sọ tí àwọn bàbá àwọn nù tradition tàwọn leléyìí kò sí inú ẹ̀sìn kò jọra wọn so yàtọ̀ fáwọn tán ti gbé ẹ̀sìn wọnú àṣà ẹ wo ìkan lọ ó ń lọ pariwo ẹbọ wèrè tí kí ló kàn ń pa pé wọ́n gbẹ́bọ òbí kan ṣé ẹnu ọ̀nà ìyá ẹ̀ ní wàá gbẹ́bọ sí ní àbẹ́nu ọ̀nà bàbá ẹ̀ wèrè wa ń pariwo ẹ̀yin ẹ̀wọ̀ ọdún ẹbọ tí wọ́n gbé fún bẹ́yẹn tí kì í bá ṣe pé ètùtù wọn ń gbà ṣé yọ ọ̀pọ̀ tó bẹ́yẹn èní nìyẹn ẹbọ tán wá gbé yẹn gẹ́gẹ́ bí ẹni tó lágbára gẹ́gẹ́ bí ẹni tó kéwú tó ṣe kí ló dé tí òun ọmọ fọ ọmọ lẹ́gbẹ̀ẹ́ kí ló dé tí ọmọ fọ gbogbo ẹbọ kó wá igi kankan máa fi lu gbogbo ẹbọ yẹn fọ́ ẹ̀wò tí ó padà ṣẹlẹ̀ sí kí ló dé tẹ́jẹ́ kan ń pariwo ẹnu lásán ni ṣé bí ẹbọ nìyẹn ò máa lọ fọ́ náà ó ẹ dákun kí ló wá bẹ̀ kí làbúrò máa fín àwọn èèyàn yìí níran òun ni òye mi tí n bá wá sọ pé àwa mùsùlùmí la máa ń bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kan máa sọ̀rọ̀ àwọn mùsùlùmí tó reasonable àwọn bàbá tí mo bá sọ̀rọ̀ gan wọ́n gbà pẹ̀lú mi pé lóòótọ́ àwa mùsùlùmí la bẹ̀rẹ̀ torí bàbá ti rí pé òun gbé kùránì lọ tẹ́ńbẹ́lú kí náà polúkọ ẹ̀ lọ tẹ́ńbẹ́lú báíbù ẹ̀yin náà dẹ̀ gbọ́rọ̀ tí brọ́dà mi yẹn sọ ẹ dákun ẹjọ́ èèyàn máa káàárọ̀ oòjíire àfáà lẹni tó sọ̀rọ̀ yẹn o tó bá wá jẹ́ pé lóòótọ́ ni ọ̀rọ̀ yẹn mo gbà pé ó lè jẹ́rọ́ nítorí ó dàbí pé inú àdìsí ló ti lóun rí ajá tẹran nílé nǹkan àdìsí bàbá wa mọ̀dídù mọ́ríkàsì ti ń pariwo àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó wà nínú àdìsí yẹn ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé àdìsí tó sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí ló sọ àfáà lẹni tó sọ̀rọ̀ yìí o àfáà gidi lẹni tó sọ̀rọ̀ yìí o tó bá jẹ́ pé lóòótọ́ ni mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti àwọn alábàáláyé mo bẹ̀ yín ẹ dákun ta ni nínú yín tí inú rẹ̀ ó dùn wípé kóun ó fi ọmọ àwọn lọ́kọ lọ́mọ ọdún 6
kí wọ́n dẹ̀ jábàálẹ̀ ẹ̀ ọmọ ọdún 9 èèyàn mélòó nínú yín nílẹ̀ Yorùbá nílẹ̀ Kóòtù Òjìrè regardless of your religions or anything or your differences èèyàn mélòó nínú yín ló lè gbà kí wọ́n wá fẹ́ ọmọ òun nínú ẹ̀yin alábíamọ nílẹ̀ Yorùbá mélòó nínú yín ló lè gbà pé kán wá fẹ́ ọmọ òun ní ọmọ ọdún 6 kí wọ́n ó sì lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ lọ́mọ ọdún 9 so ṣé nígbà tí èsè mi mo kọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ á wá ọ̀nà tá a fi ṣe àtúnṣe ni ẹ̀yin èèyàn ọ̀nà tá a fi ṣe àtúnṣe ilé mi rò pé ó yẹ ká wà òkè ẹ wo báìbù májẹ̀mú tuntun májẹ̀mú láéláé nígbà tí wọ́n rí pé nǹkan ti ṣí síwájú ju ìgbà táwọn arìnrìnsẹ̀ lọ Jerúsálẹ́mù lọ léènì làwọn ń wọ̀ báyìí so gbogbo nǹkan tí ẹ̀sìn bíbélì láéláé májẹ̀mú láéláé yẹn kọ̀ndẹ́mù fún wọn bíbélì titun májẹ̀mú titun yẹn ó lóun ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ pé gbogbo ẹ̀ náà lè máa lò gbogbo tí wọ́n ní kó má jẹ gbogbo ẹ̀ náà lè jẹ ẹlẹ́dẹ̀ wà lára ẹ̀ náà wọ́n ní ẹ kò gbọ́dọ̀ jẹ nínú ọkùnrin ńlá ẹ kò gbọ́dọ̀ jẹ nínú ẹran wọn ẹ sì kò sì gbọ́dọ̀ fọwọ́ kan òkú wọn bí Bíbélì ṣe sọ nìyẹn ẹ kò gbọ́dọ̀ jẹ nínú ẹran wọn ẹ kò sì gbọ́dọ̀ fọwọ́ kan òkú wọn that is òkú ẹlẹ́dẹ̀ bó ti ń sin àwọn Christian ló ń jẹ ẹlẹ́dẹ̀ náà nítorí pé májẹ̀mú tuntun ti wá fọ gbogbo ẹnu ẹ̀yin náà tẹ́ ẹ jẹ́ àfáà ẹ jẹ́ ká forí ìkòkò sọ́dún ẹ jẹ́ ká wà náà panu pọ̀ kí máa wà ọ́ ṣọ̀kan ẹ jẹ́ ká máa kọ̀ndẹ́mù àwọn tá ń sọ̀sọ́kúsọ tá ń ṣèṣekúṣe nínú ẹ̀sìn wa yìí èmi ò ní kẹ́nìkan mọ̀ bú mi gbogbo àwọn tó ń bú mi yẹn kò ní mí nìkankan ẹ wo mo fẹ́ kẹ́ ẹ dákun ẹ bá mi ṣe títí ìparí oṣù yìí ẹjọ́ ẹjọ́ tó parí oṣù kẹtọ́ dákẹ́ lórí ẹ̀ ẹjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ lóbì kú lé lórí ìgbẹ́ onígbẹ́ lè sísìn kú lé lórí èmi ò ní ẹ máa sọ̀rọ̀ ẹ máa rojọ́ ẹ máa pariwo ẹ máa bú mi ẹ máa ṣépè ìwọ tó ṣépè tẹ́lẹ̀ tó bá ṣépè mọ́ gbogbo tọ́tọ́ sí Ọlọ́run bá mi ṣe fún ẹ pẹ̀lú ògùn Ọlọ́run so ẹ̀yin bàbá mi tẹ́ dúró tì mí tẹ́ bá mi sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín mo sì tún sọ pé èyí tẹ́ ẹ jẹ́ tí mùsùlùmí yín tẹ́sẹ̀ rẹ̀ nílẹ̀ dídì nílẹ̀ Yorùbá tẹ́ kì í ṣe àwọn elétekéte yẹn tẹ́ kì í ṣe àwọn alágàbàgebè yẹn ẹ̀yin ni mo bẹ̀ pé kí ẹ má bínú lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ má bínú torí Ọlọ́run ojú ò ní tiwa so kò ní jù báyìí lọ mo tún retí yín o torí ọ̀rọ̀ ò tí ì tán lẹ́nu tèmi o ṣùgbọ́n mi lè máa bá yẹn sọ nǹkan kan tó rẹ̀ kéré ìjọ mọ́ ọdún mélòó ni kò dẹ̀ yẹ kí bàbá yín ó fojú sunkún yín òun ni mo ṣe ń sọ pé ìpètè bá lè forí gbé ní kẹsẹ̀ kò jù bẹ́yẹn lọ ẹ̀yin èèyàn mi mo kí gbogbo yín Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú wa a ní fojú sunkún ara wa ẹ ṣeun.